múná kí là ń pè ní Islam kan. ẹ̀sìn Islam. ó ti pé ń béèrè kùtùkù. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. ẹ̀sìn Islam ní ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ ìgbà fún Ọlọ́run. ìgbà fún Ọlọ́run ni. ìgbà fún Ọlọ́run. báàmì wọ́n wá ní ẹ̀sìn Islam wọ́n ní ẹ̀sìn àtọ̀húnrìn wa ni wọ́n ní gbogbo wa wọ́n ní gbọ́ bá pẹ́ wọ́n lá padà sí ìpìlẹ̀ àwọn bàbá wa èyí tá a bá lọ́wọ́ wọn táwa kọ̀ dẹ́ mọ́ pé kọ̀ dà wọn. ẹ mọ̀ pé òótọ́ máa ń jìnnà sọ́dọ̀ ẹni tí kò bá lẹ́kọ̀ọ́ àbí kò ní mọ̀ ṣẹ̀ṣẹ̀ rí téèyàn bá ní mọ̀ àtúmọ̀ àbúrò ní mọ̀ tẹ́ ẹ bá ti fún spíkà pé kọ́ máa sọ̀rọ̀ tẹ́ ń gà pé sọ̀rọ̀ kò lọ́rọ̀ tí ó sọ òun gbà mọ̀ pé wọ́n mọ̀rọ̀ tó wọ́n sọ ṣùgbọ́n tẹ́ bá ti gà jù yóò wà fẹ́ sọ̀rọ̀ kò sí ní tí ó sọ kò ní mọ̀ kankan ẹ̀sìn Islam kì í ṣẹgbẹ́ ẹ̀sìn kankan gbogbo tó wọ́n fẹ́ wí ní ìsìn ìjọ wọn bí wàá bá wa gan láàtà àpàrà lódùá gbogbo tí wọ́n pè ní Yorùbá ní ìsìn ojú 700 years lọ Islam sì ti ń ka 1400 plus ṣé Islam wá jẹ́ gbẹ́ Yorùbá gan ni ìran Yorùbá gan ebi bàbá wa Oòduà ó wá láti ibi tí ó ti wá ó wá dé sílé Ifẹ̀ gbogbo ojú 700 plus lọ ṣùgbọ́n ní ìsìn àti ká 1447 tí ànábì ṣe jẹ́ ara sán tẹ bá mú 1447 tẹ bá lẹ 13 years mọ́ ó jẹ́ 1460 tí ànábì ti bẹ̀rẹ̀ sí máa that is 1460 years náà bí ti ń ṣàlàyé bẹ́ẹ̀ wà lọ́jọ́ orí Yorùbá gan ẹ̀dígẹ́ ní sìn wọ́n tún ní ẹ̀sìn babaláwa yìí wò ṣé Oòduà inú òṣàtẹ̀ ń sìn yìí èwo ni Oòduà tọ́jú bàbá wa sìn bẹ́ẹ̀ tó gbogbo ọmọ Oòduà ni Ògúnlákáyé ọmọ Oòduà ni Ará Èkìtì ẹgbẹ́ mi sìn gbogbo àwọn Ọya Ọ̀ṣun Ṣàngó àwọn ọmọ fúnra àwọn kan lọ́lọ́rì wáwùsà tí wọ́n ń sìn kì í ṣe ẹ̀sìn bàbá ńlá wa bàbá ńlá wa ni wọ́n bá ń sin Ògún ní ìsìn ní ń sin Ọya ní ìsìn ní ń sin Ọ̀ṣun ní ìsìn wá pé òun ní ń sìn làwọn táwí ìṣẹ̀ṣẹ̀ wà dé lẹ́yìn rẹ̀ á ní ẹ̀sìn bàbá ńlá wa àwọn ọmọ ẹ̀sìn bàbá ńlá wọn ni nọ́mbà 2 ni pé ta ló fẹ́ sọ pé òun ọjọ́ ta ló fẹ́ fi wé Islam nínú àwọn tẹ́ ń sìn gan ta ló fẹ́ fi wé ẹ̀sìn ọ̀nà méjì ló pín sí ẹ̀sìn tí èèyàn fọwọ́ ara rẹ̀ dálẹ̀ léèyàn àbẹ́sìn tí ó wá láti sánmà èèyàn á máa lẹ́sìn tí wọ́n pọ̀ ojúṣe ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ó wọ́n gbọ́dọ̀ sọ pé Ọlọ́run sọ pé wọ́n bẹ̀rẹ̀ pé ànábì wo lọ́rán sí ọ ẹ̀sìn tó wá láti sánmà ni máa ń lánàbí bẹ́ẹ̀ yọba ẹsẹ̀ máa yí ọ̀rọ̀ ni gbogbo àwọn táwọn yìí ń ṣe òṣà máa ń pè àmọ́ wà láwọn pé ànábì ìtẹ́sí máa nàbí ni pé tó wá fún wa ní ìrònú pọ̀ lọ́wọ́ tó ẹ̀sìn Islam wà rí upgrading ní bá ẹyọ kan náà ni òun lẹ̀sìn tí Ádámà ṣe òun lẹ̀sìn tí Ibrahim ṣe òun lẹ̀sìn tí Moses ṣe òun lẹ̀sìn tí Jesus ṣe òun lẹ̀sìn tí wa complete so tó bá fẹ́ sọ nípa nature ẹ̀sìn bó ṣe rí gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ̀ rí kò sí kan nu wọn tọrọ rẹ̀ pé ok bẹ̀rẹ̀ láti bàbá wa Ádámà ọmọ tó bá bí ìbejì ní bí ọmọ tó ń bá bí ẹgbẹ́ ìsìn ìtàn bí ìbejì aláwọ̀kọ́ ìtàn bí ìbejì ẹlẹ́kìtì ọkùnrin àti obìnrin wọ́n sì máa jẹ́ bóun ó sì máa fẹ́yàwó ìtàn ọkọ bí òun yóò fẹ́ obìnrin ìtàn ọkùnrin ìbejì tó bí ìbejì alákọ̀ọ́kọ́ ìtàn bá bí tẹ̀lé wọ́n jọ fẹ́ra wọn ọkùnrin tí bí ó mú ọkùnrin tí bí obìnrin tí bí ó mú obìnrin tí bí kí ló dé tí ó fi rí báwọn tí ò fi rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí a ní ẹ̀sẹ̀ nítorí pé upgrading dandan ni upgrading tó mi ni pé kẹ́sì ọmọ wá díẹ̀ dandan ni kó lè bá àbá nature ọmọ èdè ènìyàn mu kákòfù tí wọ́n sọ ní ọ̀sẹ̀ Islam èèwọ̀ ni kí ẹ máa fẹ́ bí àwọn ọmọ Ádámà ṣe fẹ́ra wọn lọ́yìn ní Islam tàwa èèwọ̀ ni kí á ní tó jẹ́ àlálẹ̀ nígbà yẹn nípa pé bó ṣe gbàǹgbà nù kò sí tó yẹ ti rí ìyàwó mi ẹnìkan pé bàbá kan náà ní ń sẹ gbogbo wa kalẹ̀ lọ́sẹ̀ méjì bíi 40 kalẹ̀ so wọ́n fẹ́ àwọn náà ń fẹ́ra wọn ẹgbẹ́ ní sẹ́ sẹ́gbẹ́ àwọn ọgbọ́dọ̀ dọ̀rọ̀ ní ìsìn so upgrading bá ni ọ̀yà ẹ má lò yìí mọ́ ìṣẹ́ pẹ̀lú upgrading nù ẹ má lò yìí mọ́ èyí ni ẹ má lò ẹ tún fi yìí kún ìṣẹ́dá kí wọ́n pa gbogbo òfin rẹ̀ kí wọ́n mú mi wà tàbí wọ́n fi kún òfin lórí ní ọ̀pọ̀ àwọn ànábì Ọlọ́run ìran kakúrẹ́ náà máa ń kí nù wákàtí 5 ìgbà táwọn bìdé ló di 5 sallallahu alaihi wasallam ẹgbẹ́ ní sìn so bó ṣe di 5 yẹn 5 láàmà kí táfi lọ bọ́lọ́hùn bẹ́ẹ̀ kò ẹ̀sìn pé báwọn ànábì tó lọ ó kà gbọ́dọ̀ nínú tiẹ̀ níjẹ́ Ọlọ́run sọ fún Musa pé yá Musa innani ana Allah Musa ìbílẹ̀ Ọlọ́run lẹ́yìn láìláìlá pé innani ana Allah ìjọba láìláìlá la ilaha illa ana alùpàá lọ sọ bẹ́ẹ̀ ó sọ fún Musa pé kọgbà pé kò sí ọlá káfí ní Ọlọ́run fa'budni máa sẹ̀mí wa aqim salata li dhikri kó o sì máa kírun kọ́ máa fi wọ́n sọ fún Musa náà kò kírun wọ́n kèsè ìrun táwa ń kí kèsè wákàtí 5 táwa ń kí ẹgbẹ́ ẹ̀sẹ̀ wọn ànábì Ọlọ́run láwọn àrùn àmọ́ kò pé so nítorí títí a fi pé 5 báyìí ó náà ní ilé ayé tá à ń bọ̀ ilé ayé yẹn ó kún fún àwọn nǹkan tí àwọn ànábì Ọlọ́run tó lọ tí wọn ò rí rí gbogbo àwọn ìyàtọ̀ Ọlọ́run dá wọn à rí rí láwọn nǹkan tó lè mú yẹn jìnnà sọ́lọ́run àṣírí ìrun dẹ̀ ni wípé téèyàn lè wà connected mọ́ kí ni Ọlọ́run ẹgbẹ́ ẹ̀sẹ̀ so wọ́n tó wá fún wa ní nǹkan tó já wà connected mọ́ Ọlọ́run ìgbà 5 la máa lọ bọ́ Ọlọ́run so jáfọ́ ni mùsùlùmí èfi sẹ́gbẹ́ ẹlẹ́sìn kankan tó bá dé èèyàn ń sin Ọlọ́run kò sí ẹnì kankan àti afẹ́wò àtàkọ́ kò sí ẹnì kankan náà ẹlẹ́sìn tó ṣe náà tó mùsùlùmí níbi nǹkan mẹ́ta number 1 kí ni nǹkan tí a fi mọ̀ pé ìwà àtọ́lọ́run kankan dá ìpọ̀ number 1 ìwé èèyàn olóhùn ṣẹlọ́run kí la lè fi sọ pé ìwà àtọ́lọ́run ẹjọ́ ní nǹkan kan ṣe papọ̀ Christian máa lọ ní Sunday yóò sọ pé òun fẹ́ lọ ṣẹlọ́run Muslim wọ́n lọ ní Jímọ̀ ẹ̀wọ̀n olóhùn kẹta kí Jímọ̀ yẹn ọ̀pá méjì ta kí Jímọ̀ yẹn kì í ṣẹgbẹ́ tí wọ́n ṣe ní ṣọ́ọ̀ṣì
because ní ẹni tó wẹ ọwọ́ tó yọ ẹnu tó bọ́jú tó pa etí nítorí ẹnìkan tó fẹ́ bá sọ̀rọ̀ tí ń yọ ẹnu tí ń fọ ẹsẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ tó pè wọn tó wọ mọ́sálásí tó káwọ́ méjèèjì òkè mọ́ sọ̀rẹ́ndà tó tẹríba gbogbo jẹ́ pé nkíkí ìsẹ́dà kan bẹ́rí fọ́ọ̀gá rẹ̀ tàbí kó tẹ̀ tàbí kó forí kúnlẹ̀ fún ọkọ rẹ̀ tàbí kó forí balẹ̀ fún ọba tó bá jókòó tó fẹ́ kí wọ́n sọ pé àtà ìyẹ́ ti lè la gbogbo kíkí pátápátá ọlọ́run ni ó ní kíkí yẹn irú táwa sí òun táwa fi kí ọlọ́run lọ́jọ́ jímọ̀ lásán ni mo ń sọ òun tí ì sọ yòókù lọ́jọ́ jímọ̀ lásán ìjọsìn wo lọ́jọ́ ta ló tóbi tó kéèyàn máa yọnu nítorí pé wọ́n fẹ́ bá sọ̀rọ̀ kó fi hàn mú ó pa etí ìdọ̀tí ọ̀gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí lọ́wọ́ rẹ̀ because ọ̀fẹ́ connect mọ́ ọba àgbà torí pé wọn náà gangan ní ẹ̀sìn àgbà gbogbo ẹ̀sìn ni ọ́ ọ̀sẹ̀sẹ̀ tó tó ọ̀ wọn mùsùlùmí ẹ̀sìn gẹ́gẹ́ nísìn that's number one. tí bóyá bá fẹ́ ròyìn ọlọ́run àwọn ròyìn tó bá sọ pé mi ń bímọ ní ìsìn nígbà mo ti ń produce is a scientific principle everything tó bá ti ń produce ọmọ máa reduce ẹni tó bá ti ń produce ẹni bá ti ń bímọ yọ máa weak àfi akọ but muslim máa sọ pé ẹ̀yọ̀ kan lọ́lọ́run yóò ní ẹlòmíì òjíṣẹ́ ẹrú ọlọ́run ni wá àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ lásán náà wọ́n yẹ sọ ọlọ́run màláíkà kẹkẹ ìsọ ọlọ́run ẹ̀yà kan náà ni ọlọ́run ìròyìn táwà fún ọlọ́run ti lágbára pọ̀ ẹgbẹ́ nìsín ìròyìn táwà fẹ́ gbọ́n kẹkẹ ní ìtọ́jú ọlọ́run lam yalidi òbí mọ́ wà lam yulad wọn àbí wà lam yakun lahu kufuwan ahad kò sẹ́ńtọ́ jọ́ ẹgbẹ́ nìsín ẹni tí ẹtọ́ tó lè pọ́wọ́ tẹ̀lé wa iná làwọn ẹlẹ́sìn kejì ẹgbẹ́ nìsín àwọn náà ní ìròyìn tó san àmọ́ ṣé ìròyìn tí muslim àbí christian fi ròyìn ọlọ́run ṣé kò dájú tí ó ní ọlọ́run tòun olónílé ni bẹ̀ tó bá fẹ́ wẹ̀ báyìí ẹ̀jẹ̀ ní ìwẹ̀ òun ní aṣọ ńlé tó bá fẹ́ wọṣọ báyìí ìmọ̀ ní ìmọ̀kímọ̀ ló fi ọlọ́run tó gba àwọn àdámọ́ tó nù tí ẹ̀ bá ṣe ẹ̀jẹ̀ ṣe ọlọ́run táwọn ìdámọ́ tó nù àìmọ́já tó mutí tó gbogbo tó ṣe sìnà tí ń bẹ́ẹ̀ nù mọ́tò kọ̀ dámọ́ tó nù ẹni ọjọ́ ìbá tó nìkan ní oṣù kìíní ní ọ̀nà ọbọ̀ lọ́hùn abẹ́bọ̀ ni ọlọ́run ti àtòbí kó a máa ṣẹ̀dẹ̀ torí kó tó bí kọjá kó a máa fi nǹkan kékeré bínú ẹ̀jẹ̀ ṣe ó kéré kọjá rẹ̀ ọlọ́run wa kì í ṣe èṣù tátọ̀ a máa bọ́ bí ọlọ́run ẹ̀jẹ̀ ṣe àwa tá a jẹ́ mùsùlùmí níbi ìkẹlẹ̀ kejì tá a fi yàtọ̀ wípé kò sẹ́ni tó ń sin lọ́run tó àwa iná níbi tá a bá fẹ́ sọ pé ta ló lọ́run wa tá a bá fẹ́ ròyìn ẹ̀ àwa ni ròyìn wa lágbára jù ẹ̀jẹ̀ ṣe ẹ bá tún wá wo lo 99 names of Allah Allah ọba tí a máa ń sìn àkọ́kọ́ nù Ar-Rahman ọba tó kò sẹ́ni tí ò lè kẹ́ ẹ wá wọlé ayé rẹ wọdú gbogbo ẹ tọ́kẹ́ èyí tó gbọ̀ngàn ọlọ́run fún lówó ọba ọlọ́run fún lówó ẹni tí ọ̀rá ìtì ọlọ́run fún ráìtì ẹni tí òwe lówó lọ ẹni tí ń fọ́ àpáta òlò lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí kàn sáyìn pẹ̀lú signature lásán lọ́wọ́ di ẹgbẹ́ ìsìn Rahman ní ẹni tó bá fẹ́ òṣìṣẹ́ tí ò lè kẹ́ àmọ́ Ar-Rahim tó bá dojú àlìkè àmọ́ kìí ti gbọ̀nyàn yọkẹ́ o yọ́wà ní ẹ̀yin tẹ́ ẹ sìn wọn láyé iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ sìn ẹ̀ jèrè ẹ̀ lálìkè àmọ́ bá ti máa yọ̀ròyìn lọ́nu al-Mulk ọba lórí gbogbo nǹkan Al-Qudus ọba tó mọ̀ tí kò dọ̀tí rárá nǹkan àdọ̀tí kankan ò lè yí la As-Salam ọba tó pé kò sí àlàáfíà òní máa mú wa bí ẹ bá ti ń ṣe ti àlàáfíà máa wá today ìlú tí ń sin Ọlọ́run jù lọ́lá láàfíà jù èèyàn bá gbọ́ dára rẹ̀ report United Nations ó ní pé ibi tí fọkànbalẹ̀ pọ̀ jù ní gbogbo country Saudi Arabia ni bẹ́ẹ̀ àgbẹ̀ gbígbà náà ní nǹkan kéékèèké oṣù kò sí ẹni tó ní fọkànbalẹ̀ tán kí ló dé nítorí pé ẹ̀sìn fọkànbalẹ̀ ẹ̀sìn ọba Salam torí ìdánwò pẹ̀lú Salam pé ìdásítàsílámùtà àìgbà fún tó ẹ̀kọ́ ọgbà ní ọjọ́ lálàáfíà tó bá ti gbà fún tó bá ẹ̀kọ́ ọgbà fún ọlọ́làáfíà bó ní lálàáfíà ẹgbẹ́ nìsín so ìdánwò pẹ̀lú ẹ̀sìn Islam ojú kìíní àti ojú kejì rẹ̀ ojú aláwọ̀ kan ní pé mo gbà fọlọ́n As-Salam ọwá ní àlàáfíà inú wọ́ọ̀dù kan náà ni Salima fara rẹ̀ balẹ̀ fọlọ́n Salam kò lálàáfíà àbẹ́jọ́ ní nǹkan ọwá lónìí gbà fún ó sì fa ní ẹ̀sẹ̀ lápòjú ẹni ẹni tó ní kọ́ máa gbénu léwu ọwá lóun lọ́mọ bàjá so sì lálàáfíà nulẹ̀ ọjọ́ ìwé pè nù léwu ẹjọ́ ní ayé tó ní tí ń bẹ láyé tó ní ìwọ gangan fúnra rẹ̀ ọwá lónìí gbà fún bó wà ní Muslim gbà fọlọ́n ọ gbà fún níbi ìròyìn rẹ̀ pé mo dọ́ ọmọ o ó tún wá gbà fún níbi sísìn pé mo gbà fún ọ níbi sísìn ó tún wá fi gbogbo nǹkan ṣẹyọkan fún Ọlọ́run gbogbo nǹkan ló fi ṣẹyọkan fún Ọlọ́run nàbà wọn tí Muslim bá dojú kọ ibi tí ó ti sìn Ọlọ́run ẹ̀ ti mọ̀ pé Ọlọ́run ẹ̀yọ̀kan ní sìn gbogbo táwọn dojú kọ bí mọ́sálásí wa billions of mosques la ní o ok gbogbo mọ́sálásí pátá ibi tó bá yọ wà tí ọba ti kọjú sí káàbá ẹ̀yọ̀kan péré unique everything lọ́wọ́ unique ẹgẹ́ nìyẹn sẹ́rí àwọn mùsùlùmí ibikíbi tẹ́ bá ti rí tẹ́ bá ti fẹ́ sin Ọlọ́run nílò èdè méjì níbi kíbla ẹ̀yọ̀kan níyà níbi èdè ẹ̀yọ̀kan níyà tọ́wọ́ fẹ́ ka Kùránì bí ẹ̀ bá kọ Kùránì tọ́wọ́ fẹ́ lè mí kọ Kùránì kejì ìwọ̀n ìkìsẹ̀ Kùránì kí ni wọ́n pè tafsiru ni òun sọ́tò máa rẹ̀ ni ṣùgbọ́n Kùránì ẹ̀yọ̀kan náà ni èdè kan náà sí ní every year àtọ́bárí kọ́ wà tọ́wọ́ bá ti kà á pẹ̀lú èdè ẹ̀yọ̀kan yẹn ìkìsẹ̀ Kùránì lọ́nkà ànábì wo òkú méjì ẹ̀yọ̀kan náà ni Sayyidina Muhammad sallallahu alayhi wa sallam ẹgẹ́ ní sẹ́ àwọn àpẹẹrẹ pàwọ́ jẹ́ ẹ̀yọ̀kan Ọlọ́run àbá fi ilẹ̀ tó bá sì pé ájì Ọlọ́run mú ájì lákòjú ẹni sẹ́ ó fi sọ́wádẹ ẹ̀yọ̀kan hajj gbogbo wa pátápátá yanyan òṣìṣẹ́ anybody tí ó ṣe ájì lọ́nà mi Saudi Arabia náà tó kún ti róṣù ẹgbẹ̀rún gbọ́bù kankan tí ó tó kún róṣù tí gbogbo bá ti ẹ̀rùn róṣù tẹ́ fi unite area yín nítorí tí ẹ fi ń róṣù tẹ́ fi unite area yín ni pé kò sí area kankan láyé tó jọra wọn tó ní bá jẹ́ one níbí ó ti lè di two ní kíni Canada one time lóun bí bóyá two ní Canada ẹgbẹ́ ní sọ ọjọ́ òkú bákan náà tó bá bẹ́ ìmọ̀ yọ oṣù náà ní sí kíni ló fi jẹ́ pé ìyapẹ́ inú lè wà níbi oṣù ṣùgbọ́n tó bá jẹ́ pé tí wọ́n fẹ́ lọ sí Ọlọ́run ní hajj
Saudi Arabia nìkan ni ó wo oṣù hajj fún wa òní ó sì ṣe lè máa mú ìlú ẹ̀ náà láti lọ bọ́ọ̀ bá sì ṣe lọ Kaaba kẹsẹ̀ hajj lọ tó wà lọ bòmí ṣẹ́wárí hajj yẹn ó wá jẹ́ international conference kí everybody lágbàáyé wa mọ̀ ìpín kankan náà láǹṣẹ́ kí ni o bàbá ní àti ẹ̀dára wa mọ̀ pé kankan náà ni a tàbá ti dé hajj báyìí a ti mọ̀ pé nǹkan kan àdìsí àgẹ́ sufi tẹ̀lé ìgbà gbogbo wọn bá lù kí tani ò ní pàkájà tani ò ní mú kíníkò lórí tani ò ní dúró lárafa tani ò ní lọ Musdalifa tani ò ní ṣe tàwáfù ìfẹ́ máa sáré rẹ̀ náà gbàgbé kí n sọ pé àwa president ọ̀sàrí sáré jẹ́ yóò dùn sá ẹ̀yà kan náà gbogbo ọjọ́ ẹ̀yìn tó wà lè jù ní pé president ni ọ́ olówó ni ọ́ olòṣì ni ọ́ ìgbà ni ọ́ àwọn ni ọ́ òòlì wàbọ̀ mi tó ti ṣe ìdè kan ó sì lè ṣe nǹkan mi ó sì lè dọ́gbọ́n sí gan tó bá ti dọ́gbọ́n sí ọgbà ládàá aláàbò president àánú ni wọ́n pàǹtì tani ó gba pàǹtì lọ́wọ́ ẹni bọ̀dì nínú ẹ̀sìn mi tani ó sì gbogbo ìyàbá kan náà ẹ̀sìn wo ní bẹ́lí ayé tó sì gbogbo ìyàbá kan náà tó Islam tó gbogbo àwọn kan yẹn ló fi jẹ́ pé Islam kì í ṣe pé bàbá náà mọ̀ lọ́mọ sọ tó wọ̀ wọ́n sì já ọ́ ẹjẹ́ nìsín aláwọn kan níbi ìníwò ní ilẹ̀ Yorùbá wọ́n ní àwa jí àwọn wò àwọn náà wà ń pẹran à ń pakájà àwọn tá a ti ń pakájà láti 1,400 plus ẹ̀yin tó bá báyìí gan ẹ̀sẹ̀ ń pọ̀ yín lẹ́ẹ̀ ní 700 years ṣe 700 tààlà ń imitate tààlà ń kọ́ sí ẹjẹ́ nìsín a ti ń pakájà kẹlẹ́ bó tó mọ̀ pakájà ẹjẹ́ nìsín a ti ń pa ẹran léyà kí Yorùbá tó jẹ Yorùbá kí ló wá fẹ́ sọ ẹ tó dúkú jù lẹ́yìn tó sẹ pé ẹ̀yà ni ọ́ ẹ̀yà rẹ̀ dẹ̀rẹ̀ olójú ibi tó sẹ́yìn kò bá Hausa ṣe wà ibi tí Hausa wà kọ́ńtì tí Hausa wà ó pọ̀ ju ibi tí Yorùbá wà lọ ẹgẹ́ nìsẹ̀ ó pọ̀ ju Yorùbá kọ́ńtì tí Lárúbáwá wà ó tó pọ̀ ju ti Hausa lọ ẹgẹ́ nìsẹ̀ so Yorùbá ò fẹ̀ tó Hausa Hausa náà ò fẹ̀ tó Lárúbáwá èdè Lárúbáwá tẹ́ rí kì í ṣẹgbẹ́ òyìnbó English 5,000 years wọ́n ti ń sọ Lárúbáwá Lárúbáwá ń wí yìí ok Lárúbáwá tó kó 1,460 làwọn ti fi ń kọ Kùránì wọ́n fi kọ Kùránì òyìnbó ò tí pé 1,000 òyìnbó tá à ń sọ yìí English tá à ń sọ yìí ò tí pé 1,000 wọ́n ẹ̀sẹ̀ gba gbogbo ẹ̀jọ̀ mọ́ra wọn tẹ́lẹ̀ lórí ìbò ó tún wọ́n sọ pé ibi inú Greek ló níbí iná kan ló níbí wọ́n ṣàjọ ni ẹ̀dí ẹ̀sẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ tó le jù tẹ́lẹ̀ sí mi ń lò ẹ̀gẹ́ ẹ̀sẹ̀ bẹ̀tẹ̀ lábá ti pẹ́ lọ́nà fún ayù máìtì gbogbo wa kẹ́ni kan wá sọ pé àwa wá imitate ẹni tálábẹ́ imitate tá ní ti ẹjọ́ tíya àbí nígbà tó sọnù ọmọ tó máa pakájà ọwọ́ sọnù wá pakájà lọ ibi ìranu ọmọ tó máa ẹran sí ọmọ tó máa ẹran ni kí ni tó máa ẹran lọ́dọ̀ tiẹ̀ tẹ́ bá pẹ́ran tẹ́ ẹ̀ ní jẹ́ ẹ̀ lẹ́ gbé sí di nǹkan kan tẹ́ gbé fún òní jẹ́ ẹ̀yin tẹ́ pa ẹ̀ ní jẹ́ kí ni àjẹ́ yìí sin ìdín yẹn wà waste sọ́bàlà kẹ́yìn nígbà tá a bá fẹ́ wọ́n fẹ́ sí ajẹ́ ni wọ́n àjẹ́ ìtìwá mùsùlùmí àwọn tá a bá pẹja tá a bá pa ẹran ọ̀nà mẹ́ta wà ní sẹ́yà wí ẹ̀yin tẹ́ pa wọn ni ẹ̀jẹ̀ ń bẹ àwọn tó bá jẹ́ aládùúgbò wọn ni apẹ̀ wọn ń bẹ àwọn àtàwọn amúra pàǹkan bọ̀ wà béèrè tí wọn ò ní ró jẹran ọlọ́run ọjọ́ tẹ́lẹ̀ mi ti jẹran kan kódà ìmọ̀ ń gbọ́ ní bẹ́ẹ̀ jẹta nìkan sọ pé ọlọ́run jẹ́ pé yóò tó tètè o wọn ti jẹran ti bẹ́ẹ̀ rí wa ní ẹ̀mọ̀ pé tá a sábà fẹ́ sọ ọdún táwọn ṣe adìẹ làwọn máa pa ni nígbà tẹ́sí wọn kọjá alẹ́ fún adìẹ bẹ́ẹ̀ tá a bá fẹ́ pa ẹran táwọn ké alẹ́ pa ràkúnmí alẹ́ pa màálù ètò kéré jù náà nìkan máa pàgbò tó bá padìẹ ní ìsọ̀rọ̀ paléyà bẹ́ẹ̀ táwọn kan bá ti padìẹ ọdún tẹ lẹ́fù wọn nìyẹn èyí tó dé káyìn òun ló ní wákàtí márùn náfìlà méjì táyà lọ́jọ́ Jímọ̀ yẹn tẹ́lẹ̀ mi máa lọ tiẹ̀ ní ọjọ́ kan tó náà mú náfìlà méjì ẹ̀yà máa wò mẹ́rin ni tí ìbá ti ṣe Jímọ̀ ìdòdúmọ́ wa ni márùn ni tó bá sùn tó ti gbádùn ọ̀sẹ̀ ń gbádùn ẹ lọ ọ̀sẹ̀ ń kásẹ̀ orin lẹ̀ ẹ̀gbẹ́ ìgbà máa dùn gan bí àsìkò àsùbá yẹn Ọlọ́run ni wọ́n jí àpá ẹni mo fún Ọlọ́run sùn lọ́kìrùn òde ní nọ́mbà 2 ọwà ń bi iṣẹ́ ọ̀sán ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe yìí ṣé ẹlòmíràn máa ń wá tí ò rí ṣe àlùmọ́ èèyàn ti ń wá iṣẹ́ tó wọ̀ gbà yìí millions lọ́wọ́ àtọ́ pé ọwọ́ àkórí tó bá ti di 2 àti 1:30 àti 1 lọ́ka ìlà tó bá parí gbogbo iṣẹ́ tó ṣe lọ́fíìsì náà kó o tó máa lọ lé kíláàsì rẹ̀ ìyẹn ni pé máa rántí Ọlọ́run ní gbogbo òṣè kò dẹ̀ síse tó tóbi tó 1 kájí kásùkàjí ìsìn ńlá kan tí wọ́n bá yọ kásùkàjí tí wọ́n bá yọ kó òun ṣe wà wèrè láyà o tí wọ́n ti ń ka bí oṣù kan pé lágbájọ́ ọmọ sun ẹ̀ tètè múra o yọ ọmọ sísọ o sọ Ọlọ́run nígbà tí mo fún Ọlọ́run lọ́fẹ̀ẹ́ sóò ní lọ kí mi tó bá rọrùn lọ dúpẹ́ that is sila solat means relationship connection kéèyàn Ọlọ́run mo sùn wọ́n ló lóorun mo wá kí ọ lásùnbà mo lọ bí iṣẹ́ pẹ̀lú àlàáfíà mo jáde nílé pẹ̀lú àlàáfíà Ọlọ́run mo tó kí ọ mo tún wá fẹ́ máa kó òbí iṣẹ́ ẹlòmíì bọ́ bá débi iṣẹ́ wọn lè padà ní o wọ́n ní táìmù rẹ̀ ti tán ó ti sẹ̀ èmi náà ni mo tún parí iṣẹ́ òní mo kí lásàrè tó bá délé tó tún bára lé ipò tí ìgbélé rẹ̀ kú mẹ́ mo ewu táìmù pé àgbàrá ilé ibi 1,000 plus ní kọ́ńtì kan lọ́wọ́ lọ àkọ́dà àwọn ọmọ tó bá nulẹ̀ àtẹ̀yẹ tí ó ti sá ó tó wọ́ àwọn náà lọ́mọ àti oore ni pé kéèyàn bá ilé kéèyàn lọ fọkànbalẹ̀ sílé pé Ọlọ́run ló tún wá ṣe òfin pé kẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ máa lo lé kí ẹ sì jẹ́ máa gbénu léhùn kọ́ ọ lọ bí iṣẹ́ oore kó o tó dé sílé oore kí Ọlọ́run kó o tó wọlé àti tó bá ti wọlé tán lọ kí Ọlọ́run àwa fẹ́ sùn kí ẹ tó sùn ẹ wá wà àsìkò márùn yẹn àsìkò owó lọ́dà tó làwọn fi wá ń wọ mọ́sálásí lẹ́ẹ̀márùn kẹ́rì kan wá sọ pé òun ṣe tání sí náà tó ẹ̀ márùn tí wọ́n jáde fòfòfò lọ mọ́sálásí lẹ́ẹ̀márùn tí ó sì máa ṣe àlùwàlá kò gbọ́dọ̀ máa ṣe àlùwàlá
yóò máa yọnu ó ti tó kó ní làákàyè òmò yìí pé ẹ̀sìn yìí ṣẹ̀ṣẹ̀ lásán tí wọ́n rí tábà arọ́pò òun kan níbi tí wọ́n ń bú ẹ̀sìn wa ẹ fílẹ̀ ẹ mọ̀ àwọn professor tí wọ́n ń yìn tẹ́lẹ̀ bọ́nu ẹ̀ wọ́n ń yìn Islam wọ́n dẹ̀ ń bọ́nu ẹ̀ geologist American geologist àyà kẹ́kọ̀ọ́ ló fi gba Islam àyà yẹn ni àwọn alámúyára lẹ́dínà káfọ́ ọkọ̀ náà anna samawati wal ardi kanata ratkan ọlọ́run sẹ́yìn ẹ̀yin tẹ́ jẹ́ kéfì tẹ́ ẹ̀ nímọ̀ ẹ̀yin ò rí pé sánmà àtìlẹ̀ kanata ratkan wọ́n lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ fọ́fà takuna wuma àwọn ọlọ́run á yà àwọn méjèèjì pé kí wọ́n lẹ̀ máa jẹ́lẹ̀ kí òkè kí sánmà máa jẹ́ sánmà waja'alna minal ma'i kulla shay'in hayy ọlọ́run làwọn ajẹ́ kí gbogbo nǹkan máa sẹ̀mí látara omi tẹ́lá ayà ìlàsán lọ́jọ̀gbọ̀dé tẹ́lá ayà nǹkan kéèyàn wò pé kí láyà ìwà ń wí àwọn ọ̀jọ̀gbọ̀n ló tún lè gbọ́ yé ọ̀jọ̀gbọ́n kan tí ọmọ nǹkan kan kọ́ ọlọ́run àtànẹ́bí kọ́ ọmọ Kùránì kọ́ ọmọ àdíyèsí kọ́ gbọ́ lárúbáwá gan èèbó lásán kèfèrí tí èsì mùsùlùmí rárá ọ̀tọ̀ níbi títí ń ṣe ìsìn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wá káyẹ̀ pé Kùránì tí ó ti ju 1400 years lọ ẹgbẹ́ ìṣẹ́ kápẹ́ wọ́n tẹ̀ sọ Kùránì kalẹ̀ 100 years ní ìsìn àbá sọ pé ó jí research táwọn ọ̀jọ̀gbọ́n fi engine ṣe kí ni research táwọn ọ̀jọ̀gbọ́n engine gbogbo geologist ló bèèrè pé ilẹ̀ àti sámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ research dẹ̀ lówó wọ́n bá débẹ̀ àná ẹni tó jẹ́ kí wọ́n gẹ̀ẹ́tì fact yìí irin sẹ́tẹ́nsẹ̀ sí tí ò tí ì pọ̀ bọ́ọ̀rọ̀ ọdún rẹ̀ lọ́jọ́ wọn mọ̀ pé lóòótọ́ wọ́n lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà yá ni Kùránì tí wàá bá wọn sọ kí wọ́n tó máa sọ ọgọ́rùn ọdún ní ìsìn ó ti sọ láti 1400 plus. kì í ṣe ìyàlá sẹ́wọ̀n àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ilẹ̀ lárúbáwá tó jẹ́ desert tó bá yá yóò change ọmọ koríko wàláì tàlẹ́ ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nù gbogbo àwọn ibi tí koríko òkè wúlẹ̀ lábára àmọ́ travel káàkiri desert ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ desert wọn ní change báyìí gbogbo kóbi ọmọ ìyálé yẹn wọn àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá ṣe títì wọn ò ní ẹgbẹ́ kọta wọn ò bí pé òjò kan lè wá bẹ̀tí sìn gbogbo Dubai omi bá bẹ̀jẹ̀ ní pé wọ́n mọ̀ pé odò ilé àwọn náà lè máa rọ̀jò wọ́n lè mọ̀ pé ilé àwọn lè wu koríko tó lójú òní ọ̀rọ̀ gbogbo rẹ̀ kan dá lọ desert ni bẹ̀tí sìn tánà bí o ti ń ṣẹlẹ̀ àrẹ́bìnrin jókòó kàmọ́ta tí kò àwọn sọ fún pé mọ̀rájà lè bàrà yìí yẹlẹ pẹ̀kẹ́ yà ọlọ́run pa odò méjì pọ̀ àwọn méjèèjì wọ́n pàdé odò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ní àwọn méjèèjì wọ́n pàdé baynahuma barzakhun la yabghiyan ọlọ́run mo fi gàgá kan sáàrin àwọn méjèèjì wọn à lè mix rárá gàgá tí mo fi sáàrin wọn yẹn wọn à lè mix rárá mọ́kàtọ̀ wà yẹn kò sí odò kankan bẹ̀ ọ̀rẹ́ ń sọ̀rọ̀ nípa odò ó sọ̀rọ̀ nípa odò tó jìnnà tọ́rẹ̀ jìn gan nítorí àti pé ọlọ́run ránṣẹ́ bá ń lọ lọ́tọ̀ka sí pé ẹ̀sìn kékeré ṣẹ̀ṣẹ̀ lásán ẹ lọ bí àwọn tó jẹ́ onímọ̀ nípa eré ìdárayá léèrè àbí bá a ṣe mọ́ bú ìtì bọ́dì wa wọ́n ní àṣírí tó wà níbi òkú mùsùlùmí tí fi máa ń yàtọ̀ òun náà ní exercise tá à ń ṣe ẹ bá àwọn ọmọ kankan jẹ exercise lọ wọ́n á rí pé kò sí exercise tó dáa tó gbogbo bá a ṣe ń ṣe nù rùn wípé lójoojúmọ́ tẹ̀yìn bá lè máa ṣe yóò fún ẹ̀kẹ́ ẹnikẹ́ni agbára ṣe bá a ṣe ń bẹ̀rẹ̀ yẹn sẹ̀ká agbọ́dọ̀ pẹ̀ díẹ̀ bá a ṣe ń dojú bolẹ̀ yẹn bá a ṣe ń jókòó lórí ẹsẹ̀ yẹn bá a ṣe ń káwọ́ mọ́yà yẹn ẹjẹ́ sẹ̀ gbogbo joint pátápátá tí ń bẹ lára wa pátápátá òun ló ń rí exercise tó yẹ kó tó wọn máa rí exercise yẹn yóò máa jẹ́ kí àwọn àyè yẹn máa skinny kẹ́ máa gan lọ́kọ́ tẹ bá rí òkú mùsùlùmí nǹkan bí méjì kan bẹ̀ tẹ́ ẹ̀kọ́ rí nàbà wà ní wípé òkú wọn máa ń rọ àfi tí ì bá kírun lókun tẹ bá wà ń bọ́ aṣọ ẹ̀ àbí kí wọ́n bi ìyàwó mùsùlùmí léèrè tí máa kírun gbogbo ẹ tí máa ń fọ pátá ṣòkòtò ọkọ rẹ̀ àgámọ̀ pé máa ń ṣòkòtò àwọn ọkùnrin máa ń àwọn ṣòkòtò mùsùlùmí òkè ọrùn tó ti ètí ẹsẹ̀ mùsùlùmí torí onímọ̀ tó tó lọ́rùn pé wà àwa ní tá a bá tọ̀ àníjẹ́ kí tọ̀ yẹn ó dà sí ala á tó wá fọ̀ ẹ ti gẹ́ nísìn so ẹ ti bá máa ń tọ̀ tí kì í jẹ́ kí tọ̀ dà sí wọn lára kì í sì jẹ́ kí yóò sì máa ń tábà ìmọ́tótó tí ó máa ní kódà àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ti rí pé ẹ ti bá máa ń ṣe bẹ́ẹ̀ yóò là níbi àìmọye àwọn àrùn tó pé ojú ara ní wọ́n sì kéde ní wọ́n sì ń gbà wọlé bẹ́ẹ̀ bá ṣòkòtò tààtà bá bọ́ọ̀lẹ̀ kò lè rùn tó àwọn ará àti bí yóò ti rùn láàrin ìfẹ́ pẹ́ kó wọ́n tó ẹgẹ́ ṣòkòtò tààtà ò lè rùn torí pé ìmọ́tótó tọ́lọ̀ ní a máa ṣe márùn-ún a gbọ́dọ̀ ṣe ó kéré tán tó gbogbo àwọn kan yẹn wọ́n jẹ́ kí àlàáfíà wà nínú kéde ìgbésí ayé wa and then research sọ wípé muslim ní èsì kìtọ́ etí èsì muslim àrùn tó pọ̀ jù láyé lónìí àwọn tí máa ń ṣe muslim ló kéré jù tó lè ṣe tẹ bá fẹ́ rí muslim tí ààrẹ lè ṣe tí ó jẹ ààrẹ tó pọ̀ jù ní o àwa ló kéré jù ní gbogbo ẹlẹ́sìn tí ń bẹ lórí ayé táwọn ààrẹ ayé tó gbajúmọ̀ tí máa ṣe nítorí àwọn ètò tí ń bẹ ní Islam tó jẹ́ ètò ìmọ́tótó ẹ̀dígẹ́nìsẹ̀ kó fa pọlọ ara rẹ kó fi kalẹ̀ kó tiẹ̀ wù wá lọ́ọ̀ka gan sọ́n tó orí mọ́ wulẹ̀ fi ìfẹ́ ẹnu sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ìbú nítorí ọba rí ni kó o sì kéde kọ́ ọ sọ ọgbà Islam ni tàbí kọ́ máa yìn láti ààrẹ tó fẹ́ bu ẹgẹ́sẹ̀ tó bá bu tán ẹ̀gọ́ padà rí pé wọ́n máa mẹ́sàn-án ogun tí wọ́n fi bú Islam ẹ̀ rí pé ayé ìgọ̀ àwọn tó bá gbọ́n kàmọ́ rẹ̀ ni pé ọmọ ìbú tí ó sì kéde tí ó lò torí pé ìsí Ọlọ́run ní Islam kẹsẹ̀ fẹ́ mẹ́yìn. tó alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá láti bí ìṣẹ́jú bíi mélòó kan ìkànnì Akọ́ìdé rédíò náà lè wà 98.9 FM bàbá wa tẹ́ ti ń gbọ́rọ̀ láti ẹnu wọn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ lórí gbogbo awuyewuye torí pé gbogbo tí bá ń lọ a gbọ́dọ̀ máa jẹ́ kí àlàyé ọmọ wa
torí àwa tá a jẹ́ mùsùlùmí ká lè tún dúró sórí ẹ̀sìn wa ká lè mọ̀ wípé ìsìláàmù táwọn ṣe kìí ṣe ẹ̀sìn àtọ̀húnrèwá tàbí bóyá ẹ̀sìn tá a kàn rí lórí kọ́ tàbí pé bóyá ẹ̀sìn tí wọ́n ti ẹ̀ lọ gbà wá láti ibì kan rárá o ká lè mọ̀ wípé ntọ́lọ́ ń dá wa wá sílé ayé pé ká wá ṣe nù ẹ̀rí pé bàbá wa wọ́n ti ṣàlàyé fún wa bàbá wa Sheikh Daud Imran Malasan the Grand Mufti of Yorùbá land kọ́nà dàpọ̀ jẹ́ kí á rí ẹ̀mí bàbá pẹ́ kó tó di wípé torí pé àkókò wa kò tó nǹkan lórí ètò ìṣùwà kó tó di pé àmọ̀dágbére bá mi wọ́n ní tá a bá ti kú wọ́n ní wọ́n làwọn àfáà wọ́n làwọn pé Ọlọ́run gbé adìde yóò bèrè níta gbélé ayé ṣe wọ́n lẹ́ni wọ́n bá ti kú wọ́n ló ti lọ́nu wọ́n ní bọ́ọ̀dì rò wúlò fún kankan mọ́ wọ́n lẹ́mìí rí ọ̀dọ́ ibì kankan wọ́n ní tó bá ti kú tí wọ́n ti sín wọ́n ló ti jẹ́ra mọ́ lẹ́nu ṣé bẹ́ẹ̀ ní tòótọ́ sí òní nǹkan kan tọ́lọ́run bí alẹ́ rẹ̀ lẹ́yìn bàtà bá kú sáà jíǹde kankan mọ́. ṣe rí nǹkan mẹ́ta pé náà ní kàrà sọ ó ti sọ wípé gbogbo ẹni tẹ́ rí tí wọ́n fẹ́ tako Islam kò lè ní làákàyè ó sì lè ní làákàyè ṣùgbọ́n tí ó bá ti símọ̀ fún làákàyè wíwá pé làákàyè ò sì ń bẹ́ẹ̀ mọ́ ni ìmọ̀ onímọ̀ júwe pé làákàyè ń bẹ lórí èyí tàbí òótọ́ kí n sóòótọ́ ní wọ́n júwe pé làákàyè rẹ̀ ọ̀ ń bẹ ń bẹ láti àrí tí wọ́n ti ń parọ́ sẹ́lẹ̀ pọ̀lọpọ̀ tí wọ́n sọ̀rọ̀ tẹ́ bá ní kẹ́ fẹ́ bá a jiyàn ẹ̀ ká bàrà rí pé ẹ̀ ká ń ṣe ọpọlọ rẹ̀ ìṣẹ́dá ọmọ làjú àbí kọ́mọ nímọ̀ kankan ẹ̀gẹ́ ẹ̀sìn kọ́mọ nímọ̀ kankan tó fi lè púrùfù nǹkan tí ń wí tó fẹ́ fi púrùfù ẹ máa wo mẹ́ta tí ìfẹ́ sọ yìí nísìn ó ní ta bá ti kú kò sí nǹkan kan mọ́ bá a ṣe wáyé sóhun mọ̀ ni ṣé tí ọ̀bà rẹ̀ ni sọ fún un nípa ẹni tí ń bẹ lẹ́yìn ikú ṣé kò yẹ kó dalẹ̀ ẹnu tó lè sọ kí là ń ṣe ká tó wáyé bẹ̀rẹ̀ àti kó àmọ́ sọ tá a bá kú kí ni ó ṣẹlẹ̀ láti nàmọ́ wọn tó tọ́ka sí pé irú ẹnu ó ní ìdí àti farabalẹ̀ kò yọ sọ tí ọmọ torí wọ́tọ̀ lè sọ bó ṣe wáyé bó ló fẹ́ sọ ní tí ń bẹ lẹ́yìn tá a bá kú láyé ẹni tó mọ̀ òun náà lọ́lọ́run ló ní ká wá sáyé ẹjẹ́ ìṣẹ́ òun nìkan ló lè sọ ẹni ọba tó wá rán pé kó sọ fún wa òun ló lè sọ fún wa láti nàmọ́ wọn tó tọ́ka sí pé ọ̀n sọ tí ọ̀ lẹ́tọ̀ sí láti kíni láti sọ ẹni nọ́mbà 2 tó bá ti pé nígbà bá wáyé tá a sì kú òun bẹ kò sí nǹkan kan mọ́ gbogbo àwọn tó sì mú jẹun àwọn tó sì ilé ayé wa báṣubàṣu àwọn apààyàn àwọn tó pé gbogbo owó tí wọ́n ní tí wọ́n fi gbádùn ilé ayé owó olówó ni orí olórí ni wọ́n lò páàtì ni wọ́n lò owó olówó ni wọ́n gbà wọ́n sì kú wọ́n sì lọ bá ń sọ ṣé Ọlọ́run adarí dé sáyé bá ń gbà tí ọba bíi léèrè ìjọ lẹ̀sán wà àwọn kan bẹ tí kò sẹ́ tó lè mú wọn Bush ó destroy Iraq ó destroy Afghanistan millions lọ́pa tí wọ́n bá mú láyé káwá sọ pé wọ́n tó kú náà kò sẹ́yìn kan tí ó mú ṣe justice wà níbi ìgbésí ayé bá ó fẹ́ pé ẹ̀san gbọ́dọ̀ wà lẹ́yìn ikú ló àgbà gbogbo wa mú wọn bá lè mú ọ láyé àwọn èèyàn kan bẹ tá à lè mú ọ láyé kò sí tá a sì á kàn máa pariwo ni kódà wọ́n tún ṣòfin pé ká má lè mú àwọn kankan wọ́n ní ká má ń ṣèjọba lọ́wọ́ wọ́n ní immunity tí wọ́n sì parí ìjọba èyí tí wọ́n bá tún gbé síbẹ̀ gan ẹni rántí pé ẹja bíi ìtàn lọ léèrè ètò tó tó fojú yín rí ẹni rántí pé àti béèrè nǹkan mi láti náà bá ní mú wọn. ẹ̀rẹ́ lẹ́kẹta ṣé ẹ mọ̀ ìpè tí ẹnì tó bá ti kọ́ bá rí bẹ́ẹ̀ ìpè tá bá ti kú kò sí kankan mọ́ ẹ̀gẹ́ ẹ̀sẹ̀ tó bá ti rọ́gbọ́n tó lè dá láti yànyàn jẹ ọ̀daràn pọ̀ òun náà ní dalẹ̀ ayé rú ní ẹ̀sẹ̀ téèyàn bá ti mọ̀ pé wọ́n bí wọn léèrè torí ọgbọ́n sì ń bẹ lórí àwọn èèyàn débi pé wọ́n lè máa mú ìyàn jẹ wọ́n lè máa mú jẹ wọ́n lè máa mú ìbàjẹ́ wọ́n lè máa mú jẹ àwọn kan ní ṣe abàtúbàtú lọ́nà ìsìn àwọn kan náà tó ń pààyàn káàkiri lágbàáyé àwọn kan náà ń jẹ́ kébi ọ̀pọ̀ àwọn kan tí wọ́n fi ń kú àwọn kan náà kó gọjà ayé àwọn kan náà ń ṣe nǹkan tó jẹ́ ìpalára ó dà kan ṣe tablet tí wọ́n fèsì òsínú ẹ̀. ẹgbẹ́ nìṣẹ́ kí ló mú wọn máa ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé wọ́n rò bí ọ̀ṣọ́run gbogbo crime láyé yìí téèyàn bá ti lè rí pé kò sẹ́ tí ó bí òun léèrè crime ló máa destroy gbogbo orílẹ̀-èdè yìí family gan tí obìnrin bá lọ fẹ́ ọkọ tí ọmọ ọlọ́run yẹ́jẹ́ sége ìyàmẹ́ torí pé ní tí máa ń káwa lọ́wọ́ pọ̀ jù ní pé ká gbà pé ẹnìkan bẹ tí ó mú wa ṣé àtàrà ọlọ́run wa sọ pé òun dájọ́ rẹ̀ lé ayé rí abálìkì àwọn náà yóò ti dá gbogbo nǹkan lórí ilé ìtìmọ̀ kọjá ká mọ̀ pé ẹ̀san ń bẹ o àlìkì àmọ̀ ń bẹ o torí ọlọ́run ọ̀dàlẹ̀ ayé kókó gbogbo nǹkan tán o yẹsẹ̀ gbogbo ẹni ó ṣe ibi láyé ní ó gba ẹ̀san ibi rẹ̀ o wọ́n máa ń mú jẹ o ntọ́pọ̀ jù ní máa ń mú jẹ kọ̀ọ̀kan lọ́nà kan máa fi jófin kí ló dé nítorí pé àsìkò ń bọ̀ tọ́lọ́run ọ̀rọ̀ ayé ti aláti wá fún alẹ́ san iṣẹ́ wa so níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sọ pé ní téèyàn ọba nílà káyìnpa ìkọ́nà máa sọ̀rọ̀ nípa ìmọ̀ òun nílà káyìnpa bó ìwo ló ṣe wáyé ẹni tó lófin tó fi wáyé ẹnì kápẹ́rẹ́ náà lọ́lọ́run bí omi táwọn méjèèjì jọ dàpọ̀ oúnjẹ àwọn sùn bó ṣe dẹ̀jẹ̀ bẹ́jẹ̀ ti di bá ṣe ẹran bí egun ṣe wọ̀ bó ṣe di complete bó ṣe wà nú àpò ìyá rẹ̀ tó jẹ́ pé ta ní ń gbá omi gbóná tí ń mu tó ń gba sọ́tọ̀ tí òjò ta ọ́la ta ní mú atatọ́ jẹ tí òjò ta ọ́la ẹ̀mí ìgbà láwọn obìnrin máa ń fi kàn sùn ẹ̀mí gan lóyún tó fi kàn sùn kí ló tọ̀ rẹ̀ máa nínú ta ló ṣe gbogbo àwọn ètò tí ń bẹ́nu ìpátá níjọ́ tó tún wá fẹ́ jáde ní abẹ́ ìyá rẹ̀ ààyè tí ọgbà ọ́ lọ́gbà jáde ta ló ní káyọ̀ wọn ọgbà ọ́ ta ló já gbóhùn ìyá àti ohun ọmọ nígbà tó wá wà ní kékeré ta ló gáìdì ẹ nígbà wọn ti rómi tó wá sí ọmú ìyá rẹ̀ mọ ẹ ti rí calculation wọn fẹ́ sọ fún akómi yẹn ti wá tí ìbáṣà sẹ pé kó jẹ́ ọ̀lẹ nínú kó di èèyàn tó complete nínú jáde kí àrí orí ọbí kó wọn wà láyé kó wọn náà sì kẹ́ni kọ́ wà láyé ó bá sì wù àṣàpàyé méjèèjì ó sì lè pẹ́ nìkan nínú bàbá nínú ìyá àti ọmọ lẹ́yìn náà ó jẹ́ pé ọjẹ́ tí fúlò tó wá ń rákòrò àwọn kan náà ń ṣerú rẹ̀ ńgbà náà nígbà bá yá ìwọ náà ṣerú ẹlòmíì tó bá yá gbogbo tó lè láàrin ọmọ dẹ̀ tó bá yá ọ̀dàrúgbó tó bá yá ọwà àkú gbogbo àwọn ètò bó ṣe tó ẹni ó tó níbi tí ó ti lẹ̀ débi tó lágbára tó tún wá padà di ọ̀lẹ kí ló mìíní ó wá láti from nothing ó tún padà di nothing
ta ló léètò tó lè fi gbogbo program yìí ṣeré pẹ̀lú pé kò jẹ́ nothing wọ́n wá ní kọ́ wá wà kọ́ wá sí gbogbo program tí mo wí pẹ̀lú pé ẹ̀sùn ọ̀dọ́mọ ọ̀jáde ọwà lọ́lẹ̀ wọ́n máa ń sáàfù ẹni bọ́ọ̀ jẹ́ gbogbo ìtàn gbogbo ẹnu mú wáyà wọn náà wá di ẹni tó pé o lè sáàfù ẹlòmíì lẹ́yìn náà o tún wá bẹ̀rẹ̀ sí máa wíìkì o tún wá gbà lọ́wọ́ o tún lè ṣe gbogbo wáyà nísìnyí o tún lè dìde mọ́ títí wọ́n wà lóòkú àti bí ọ̀lẹ padà sí ọ̀lẹ àti bí àìsí padà sí àìsí kí lẹ́ni yẹn mìíní kí ni ń bẹ kó tó di pé ọ wà tí nǹkan kan wà ní ìṣẹ̀lẹ̀ nígbà tó bá wà tó bá lo gbogbo program tó lo ìtàn nǹkan kan tó wà ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ẹ̀ so bẹ́ẹ̀ bá dé làkẹ́ ìlàsẹ̀ gan yọ̀mọ̀ pé nǹkan ń bẹ lẹ́yìn ikú. alhamdulilayi rabbil alamin.